ẹ kú lé làǹkárá lé, ẹ kú ọ̀nà làǹkérò ọ̀nà, bàbá rẹ̀ ra ẹni tó tójọ́ mẹ́ta, ẹ kú àti làǹkérà wa. Ìjìnlẹ̀ TV àwọn ni wọ́n ṣe alágbàtẹ̀rù flag tẹ́ ń wò lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n fẹ́ ṣe rally ní Àkúrẹ́ ní ọ̀ndì kílẹ̀ pé bàbá mi 24. ẹ jọ̀ọ́ bàbá mi, Ìjìnlẹ̀ TV náà ní kí n kó flag fún yín, mo wá fẹ́ kẹ́ dárúkọ yín fún Ìjìnlẹ̀ TV. Kí lorúkọ yín bàbá mi? Orúkọ mi ni Comrade Ayọ̀mídélé Olúwaṣùsì láti ìlú Àkúrẹ́. Ẹ jọ̀ọ́ tí mo jẹ́ ìkan lára àwọn ajìjàgbara fún Yorùbá Nation. ẹ jọ̀ọ́ ọjọ́ wo oṣù wo lẹ fẹ́ ṣe rally yín ọ̀hún? Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ọjọ́ 10 oṣù yìí ni a fẹ́ ṣe rally yẹn tẹ́lẹ̀, àmọ́ nígbà tí a wo ohun gbogbo tí ó wà ní ọwọ́ wa, a rí pé kò tó wa, owó tí a wà lọ́wọ́ wa kò tó láti lè fi ṣe rally yẹn. A wá postpone sí on 24 nítorí ibi tí a fọkàn sí a rí olùrànlọ́wọ́ ọ̀kan. A dẹ̀ ti gbìyànjú, a ti sá sókè, a ti sá sódò, bọ̀ kò séèyàn tó ràn wá lọ́wọ́. So a dẹ̀ bẹ̀ yín, ẹ jọ̀ọ́, a nílò ìrànlọ́wọ́ láti pé kí a lè ṣe rally náà. A ti wá sún sí on 24 nítorí pé ọjọ́ ti wà fún wa wípé ká bá sá kiri sọ́tún sósì kó tó di on 24 yẹn wípé ìyanu náà àti ṣẹlẹ̀. A dẹ̀ bẹ̀ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa tí ẹ wà ní òkè òkun, ní diaspora, ní US, ní London, ní Turkey, ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. A nílò ìrànlọ́wọ́ ní àti ọ̀dọ̀ yín nítorí pé rally ó jẹ́ nǹkan tó ṣe kókó, tó ṣe pàtàkì. Irú bí a ṣe ṣe ti Oǹdó yìí báyìí, ohun tó dáa ni, ó túbọ̀ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n jí wípé yes, Yorùbá Nation ti ń lọ. Bẹ́ẹ̀ la dẹ̀ ti fẹ́ ṣe, eléyìí tí a dẹ̀ fẹ́ ṣe náà fún gbogbo Oǹdó state ni, nítorí pé capital Oǹdó state ni a ti fẹ́ ṣe rally yìí tó jẹ́ ìlú Àkúrẹ́. Ẹ ṣé bàbá mi, ẹ jọ̀ọ́ flag mélòó mo kó fún yín? Mo á dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ìjìnlẹ̀ Marcus, ẹ ṣé gan ni lọ́pọ̀lọpọ̀, inú wa dùn ní ohun tí ẹ fi ṣọwọ́ sí wa. Flag 50 òun ni ẹ fi ṣọwọ́ sí wa, inú wa dẹ̀ dùn, ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́, a dẹ̀ ti nílò ìrànlọ́wọ́ sí ní àti ọ̀dọ̀ yín náà.